Africa Content TV. بسم الله قل هو الله. بسم الله الرحمن الرحيم. قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد. الزاكيات لله وطيبات الصلوات لله. السلام عليك ايها النبي ورحمه الله وبركاته. السلام علينا وعلى عباد الله الصالحين. آمين. Àmín. الزاكيات لله والطيبات الصلوات لله. السلام عليكم أيها النبي ورحمة الله وبركاته. السلام عليكم وعلى عباد الله الصالحين. رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. No, ọ̀dọ̀ àwọn ọmọ mi wà lókè. Salam alaikum. Wait, she's coming. Wọ́n ṣàdúrà fún àwọn ẹ̀yà wa lọ́wọ́. Ọlọ́run kó bá ṣàforíjì fún bàbá. Bá wa kẹ́ bàbá. Bàbá lọ́kàn balẹ̀ níbi tán wà. Àmín o. Amina, amina. Hello? Hello, mo ń gbọ́ ẹ̀yìn nílẹ̀. Pẹ̀lẹ́. Ọmọ yẹn ti ń rìn kiri lálẹ́ kan. Ẹgbẹ́ pẹ̀lẹ́. Oya, ó gèrè ẹ̀jẹ̀. Oya. Ẹ̀sùn. Mọ́mí. Amina ṣùgbọ́n àdúrà tí wọ́n ṣe. Bẹ́ẹ̀ni. Mo ṣàdúrà kankan mo sì wá ìjẹ́hàjù làwọn fẹ́ ṣàdúrà fún bàbá nínú ọ̀sẹ̀ tí wọ́n ní ìyàwó ẹgbẹ́ wọn. No, must. Hello? Náà, bàbá. Ó yá, ẹ sọ pé ẹ̀ ń lọ́nà àkóbọ̀. Ẹ sọ pé ẹ̀ ń lọ́nà àkóbọ̀. Food co àkóbọ̀. Ṣé ẹ gbé mọ́tò dání àbí? Ó yá, food co àkóbọ̀ yẹn. Àbí tẹ má ti dé food co yẹn kàn bí pé ẹ̀ ń lọ mọ́ṣáláṣí bàbá wọn á júwe fún yín. Tẹ bá ti dé food co yẹn, ẹ lẹ́yìn lọ mọ́ṣáláṣí bàbá wọn á júwe fún yín. Ìjọba tó débi abúlé ìyànà tó wà lẹ́gbẹ̀ẹ́ bíríjì yẹn gẹ́gẹ́ lẹ́nu sí. Àkẹ́ á máa bàbá méjì bẹ́ẹ̀ lò.
Bàbá Khalifa náà jókòó sí ìyálọ́jà àti kejì nílé. Bàbá kẹ́ bàbá. Ó fi bàbá lọ́kàn balẹ̀. Àbúrò àti inú Ramadan. Oh, no. Wọ́n wá sí ti bàbá deputy governor. Ben. Ibi tí bàbá deputy governor Ben. Alhamdulillah. Ìyálọ́jà general gbogbo Nàìjíríà àwọn akíwanlé àmín. Mo ṣáà ń dábàá àwọn mo ṣáà ń dá owó lọ́wọ́ ní ìgbà tó ń bá tó ti bá ti ṣe. Lápáta ńlá rẹ̀ láàrin.